àdẹ̀gbà wọn nímọ̀ràn pé adé yẹn kó má jẹ́ pé ìgbà gbogbo náà máa lò kó máa lò ní church wọn kó má jẹ́ pé wọ́n máa gbé káàkiri tó bá jẹ́ pé gbogbo èèyàn máa sọ wípé èèyàn ká máa gbé adé lé aṣọ ìgún wa ká fi máa gun ọ̀kadà kò yẹ ọba wa. ṣùgbọ́n àkàn sọ pé Prince Debo pé wàá fi ọba ó wàá fi jẹ ní Zion ipe òun yàn wá ṣe ní béèrè yẹn à ń lè tú ọ̀rọ̀ yẹn. ibẹ̀ yẹn lóòótọ́ to many of them òye yẹra ní ire yẹn wá fi ọba jẹ Prince Debo ní agbára àti fi ọba jẹ ní Zion one ó lè jọ ọmọ ọba ṣe ọba Zion ni òun dẹ̀ lè ra ó lè joyè ní 1992 àwọn yìí ti jù lọ yìí jù bá ẹ lọ ní sẹ́yìnránṣẹ́ yìí sì ra wá fọba jẹ ó kàn fẹ́ yàn just like yà sọ pé yìí aṣojú akamu àbọ̀ wọn àbá wọn ṣe PRO ni fi ọba jẹ wọn àwa ọ̀dọ́ omi ṣé wọn àwọn ọ̀dọ́ yìí gbẹ̀yìn ayémídé bá bí àwa bàbá unite bí wọ́n jẹ́ episcopal bí mo jẹ́ revelation bí wọ́n jẹ́ bọ̀lọ́wọ́ bí wọ́n jẹ́ redeem bàbá kóra jọ bí wọ́n jẹ́ PCN bàbá kóra jọ àánú kan yà ṣàṣojú wa ó ràn bẹ̀rẹ̀ yẹn. àjọ jà tó lọ kí àmọ̀ràn ń pàtàkì àwọn ọ̀dọ́ tó bá wò programu yà rí pé ó pàtẹ́ẹ̀nì àwọn ọ̀dọ́ kí àmọ̀ràn àwọn ọ̀dọ́ ọmọ Zion ní báyìí. àmọ̀ràn mi sí àwọn ọ̀dọ́ ọmọ Zion nílé noko ní Nàìjíríà látòkè òkun làwọ̀ Gabon ma Cameroon ni pé ajájọ gbàwọ́pọ̀ ti Prince Debo jágbéké ní ìnárugẹ lọ́wọ́ máa fi wá sílẹ̀. à ń ṣe. Ilaje TV. Ilaje o mòrò ẹ̀yin là ń bá wí. Ilaje o Ilaje o gbogbo yín ẹ parapọ̀ kẹ́ lọ rántí pé ọmọ ìyá ni gbogbo wa Ilaje o ọmọ ìyá kì í jà ọ̀rọ̀ rẹ̀ ẹ gbé yẹ̀wò ká ṣera wa lọ́kàn ká má bàa dàbí ṣáṣá ọ̀dà péré tó ti ń péré tẹ́lẹ̀ tí kò tún lè péré mọ́ káwẹ́ wí ṣọ̀kan aṣọ ẹlẹ́yàmẹ̀yà kábọ̀ eléèbó sọ̀rọ̀ united we stand divided we follow Ilaje o. My brothers and sisters, my fans all over the world, you are watching me on Ilaje TV. Please subscribe to Ilaje TV. Make sure you always watch Ilaje TV. The best is yet to come. Television Ilaje ó dúró gédégbé ajákago ulénùṣe o Ilaje. Ilaje TV ohun amíwò yìí ni ara ní ìlú Ìkòròdú ní Majidun ní Zion Estate ìpàdé àpapọ̀ dédé Zion Unification ohun ara ni ọ̀nà ẹgbẹ́ ìpàdé ìkalẹ̀ Apostoli Debo Ojúbuyì ó fi ìpàdé yìí ó fi pèdè di àwọn ọmọ Zion wípé jíde wájà ṣe kí ni já ṣe ọ̀kan àti ra nípàdé yìí ìpàdé yìí dẹ̀ tí mi lọ báyìí ṣùgbọ́n àwọn ìríra báyìí sì á fẹ́ fi ọ̀rọ̀ ká wé ọ̀rọ̀ á fẹ́ ká béèrè yí ètò yìí gangan yóò dálé lówó ní owó àwọn ọmọ Zion ìrànbé nítorí pé bẹ́ẹ̀ sìn ó kàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ èrò láti ìjọ oríṣiríṣi a ní àwọn kábíyèsí ìrànbé yìí a ní àwọn olórin bẹ́ẹ̀ adẹ̀tọ́ ní àwọn àyítọ́ jẹ́ mẹ́mbà ọmọ àjọ a fẹ́ fi ọ̀rọ̀ ká wé ọ̀rọ̀ jálè mà èrò ọkàn oníkálukú ran ni ó wo ètò yìí òun a fẹ́ ṣe báyìí ni. My name is Adekonye. Okay. Okay, sir. What are you here for, sir? Yeah, I'm here to say to promote and to make Zion rebrand, organized by Prince Debo Ojúbuyì. Well, I'm the organizer of Unification Award in UK, US, and Canada. I'm also the organizer of Zion Gospel Fiesta host in National Stadium. Sir, you said rebrand. Rebrand in which way, sir? According to what Mr. Debo said, that they want to rebrand the Zion. What I mean about rebrand is the promotion. I'm not to condemn Zion.
there to promote, to bring idea in that our Zion should be meet up to the standard. We are 100% lag behind. But what he's doing now, I believe the new Zion will come out. Yeah, but sir, we are hearing that some people are saying that maybe Prince Debo is trying to choose a king or a leader in Zion. Is that true? I can't give the answer. If they want to do that, that's no palaver. But I'm here to support him for the good. I support the idea. You have option to do anything you like that will suit me for you. I'm not condemned that. Zion is too big. We have so many doctrines in Zion. Yeah. If Debo decided they want to pick somebody that will lead the reformed, what you want to do, I think against it. If somebody against Debo, let him or her go organize another program and bring another head. My own is let's promote what we have. Sir, please, what is your advice for the rare Zion, the sons and daughters that they have not contribute to what Prince Debo is doing? What is your advice for them, sir? Let me comment about what Prince Debo is doing. I started to promote Zion. In the history of Zion, I'm the first person in the history that took Zion to National Stadium. When I started, I find myself regretted. But thank God today, it's moving on. What Debo is doing, I only advise him to have a lot of patience. But we, Zion, we are so adamant. You can have a patience, the game will be favorable for him in the future. But if you don't have that patience, there must be discipline that whether Debo is for Gola, I will use another one for Zion, but not create another one. That I know Debo is a celebrity. Debo will listen to what people say. It's my brother. I believe you have a good idea. That I and my team will support him. Okay, sir. Sir, what is your advice for the Zion youth? Zion youth, what is your advice for them, sir? I've already said my keyword that our Zion youth, I can't condemn because of the one there's lack of education affects our Zion youth. Our environment is there that affects us. The one thing that can bring us together is the entertainment. If we can do the entertainment in our doctrine, the Zion youth will be more serious. Then 80% of Zion youth, they didn't have any work. They believe they're going to a soji, to place, going from one soji to another soji, no any future. But my best advice is, one day you'll be there. Our Zion youth, we are good, but they need supporters. That's my second advice to them is they should not be lacking anything. They should not be complaining what they are facing. They should be more focused. When you are focused, you will win. Thank you, sir. All right, thank you, sir.
TV. And that's what they are doing now. Never told that to nobody is perfect. So Taba, she everything. Nobody will get back to me. I'm a human being. I'm not an angel. Taba will get back to me. Man, no, major lady. I'll announce my number here now. What's over? Call me. I'm answering to anybody. Masha, you know. And the one way that's Canada, when I was away, Molaya, the person who went to about the civil society, Moji, you Money will repair. And only one support went to about the civil society, Money will repair. Only one challenge, we want to work together as one. And appoint a rotational rep. When you never want a permanent identity, that was a very bad idea. You will like who represent desire. To buy day, or let the last job of our self. We will not serve so low. You got to buy for you. When you very well, what I need. I like a bit. All for what churches on the pier. We don't have. That's what we want to appoint. It's not permanent. The matter of the way to better after the way to me. That's that was not what I want that to because I told you, right? What to back also my friend was so that's the point. Okay, there's one song of my design that not looked into. Taban shares, the scenario. I'm saying every day, we are about today. But Tabako, if I don't know that you I want to continue with what you can do, what the job is. You know, say, you know, they come out but that's your Zion, or joy, you go well with Zion. Because yes, I will not want to say what I do. For one reason, today, all over the world, Zion will live to border and your so people in Madrid, Manchester United. For one reason, time was out of one, there were Bible training, our church, and we really. As I left, the person was training, no Bible, what to worry, he made it to run, what a Bible, to buy today, I want to redeem only to borders. I want to want to borders. I want to venture as one drop as much as 100 million. MFM 2040. It was something like this. But if we don't say it, our people may not understand. So now, because I made almost out of the way. About the application must be subscribe DSTV, I do put it. I be also I don't believe you set up. I want to hey, Ronaldo, messing up in game for the progress. We want a Zionist. Tell we want to be my dream. Don't be bad, we by collective effort. But foremost is our unification. Very important. To tell anybody about some story in here. Ilaje or anywhere. Àwọn àgbàgbà kan ti pèsè lánàá. Àwọn oní àjàgbà àwọn bẹ́ẹ̀ ni wọ́n pèsè láti Ilaje. Wọ́n á ṣe àlàyé torí ìkọ́ tó ń gbọ́ ọ̀tọ̀. Ìkọ́ tó ń gbọ́ ọ̀tọ̀. Tó ẹ jẹ́ kí a ní sọ́kọ̀ kí gbogbo wa káwọn sọ̀tún ẹ̀fọ́ àwọn èèyàn wa pé unification ló wà papọ̀. We want to see ourselves as one. Like I said earlier, we are going to have
a common garment or garments a lè ní oríṣi márùn mẹ́fà tí Zion bá ní outing a sọ pé èyí tó fi kúlù gbá yìí òun la fẹ́ wọ̀ ibi tá a bá dé sanwó gbọ́dọ̀ yọ wá pé àwọn eléyìí ó gbọ́ orí tí a kọ́ ni ó ní tàbí àwọn ìbí ìràwọ̀. So a lè sọ pé àwọn ṣe Zion àti program ọdún TBS tá a la fẹ́ lọ ní July ẹ̀sìn. Jọ̀gbọ́n rẹ̀ àbúrò jọ̀gbọ́n jẹ̀gẹ́ gámẹ́tì kan ló wọ̀ yìí. Ẹ̀wọ́ ti tèmi náà ó yàtọ̀. Ẹ̀wọ́ tẹ́lẹ̀ ó yàtọ̀. Alàgbà máa bọ̀. Ṣé àwọn design? Gbogbo ọmọ sáà ni o. What we are saying is tabani unification. Ìyẹn ò ní kó máa wọ tiẹ̀ ní church yẹn. But tá a ti ní ìpàdé kan because we want to send Zion to the world. Because tá a bá ṣe nìyẹn, tá a bá tó pé ìpàdé wà ní ìta. Ọba gòkè ẹ̀yìn ní olóògbé tí a yọ. Ẹ̀yìn tí ní ọ̀dọ́ Sherman Unity, bàbá wa ẹ̀ nìyí, Sherman Conference Unity lẹ́kọ̀ọ́, ẹ bá fún wa látọwọ́. Àní aṣọ báyìí la fẹ́ wọ̀ gbogbo wa wọ̀ àbábá débẹ̀ àní ẹlẹ́yàgbẹ́. Ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì bàbá ìgbàsà ní àdàlù tó kọjá. Ọmọ ẹ̀tọ́ wà ní ìlú Amẹ́ríkà. Bàtọ́rí àwọn àlórí tí wọ́n kọ́ rí. Èmi gan mọ́ tí ó dùn yẹn. Mo pe kúnlé mo ní bọ̀dá ẹ̀kọ́ lọ sí ètò wa. Mo ní kò sí pọ́blẹ́mù. Bàbá gbé microphone fún mi lọ́dọ̀ mẹ́fà wà lórí. Ó ní àwọn wí the singers 300,000. Hallelujah! We're all jumping. We're all jumping àti mọ́ra wa. Ibi tí ìfẹ́ parí sí mi. Ìpàdé wa bẹ̀rẹ̀. Jọ àwọn ìyàwó ẹ̀ náà káàkiri bọ̀. Mo wà ní kó níbẹ̀ yìí o. Àwọn gúrùpù wa tún dìde. Láti ẹgbẹ́ wa kàtí jáde báyìí. Èmi kà wọ́n ti kó àkáǹtì aláàtì òdúrà rẹ̀ báyìí. Mo tó lé. Mo kọ̀ sùn lóru. Mo kọ̀ lánàá mo rí pé gbogbo dáì 26 ò lé mi. Lórí 300,000. Lẹ́ẹ̀kùn. Mo lá alẹ́ kùn bí 26. Àá bí lé mi. Ayé bí tán lórí 300,000 tí a kọ̀ pẹ́rẹ́ pé lórí bẹ́ẹ̀ lọ ìdìbò. At the end of the day, we now resolve. Torí ojú ti le, àwọn tó bá bẹ̀rẹ̀ rí tẹ́lẹ̀ wọ́n ti di pé. Ó mọ ọkọ tó fà á. Wọ́n lọ gbé wa sókè. Ìgbà náà ní àìsàn. Because bá dé àǹtó lè wá wọ̀ lọ́wọ́ ẹgbẹ́ yìí. Owó kan tí ìpa ẹ̀mí àti àwọn olórí kò rí o. Ká sọ pé débò owó yẹn ó sá lọ. It has not happened before. But torí pé kò sí unity. Disgrace kan láti gbà kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn because ẹni ẹ̀gbọ́n tó wá pè pé ó ló máa ń rí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní oríṣiríṣi lórí èlò kẹ̀ tó fẹ́ sọ̀rọ̀. Àwọn kan tí ó pè pé ṣé o ti sọ? And at the end of the day, when the money came, àwọn adékè fúnlé ìgbà sọ tó jẹ́ àbúrò ẹ̀ nìyẹn. Ó sọ fún àbúrò ẹ̀ káwọn bí tí a lọ. Meanwhile, tó ẹ lọ sí àkáǹtì mi, àwọn àlórí ta wà bẹ̀ á pọ̀. Ó kéré ọkọ̀ tẹ́lẹ̀ láti ẹ̀yọ́ ní 30K or 40. Àwọn tó kù ṣe lè ní 30, 25. Kété tí wọ́n san owó sí àkáǹtì fúnlé ìgbà sọ. Gbogbo àwọn ọmọ ìjọ ẹ̀ àwọn ọmọ tó wà ní ìjọ ẹ̀ wọ́n kọ̀ lọ ta wọ́n lórí yàrá pé ọ̀gá ló bá ti fẹ́ ká fi ìjọ bàbá ẹ̀ sílẹ̀ fún ẹ̀ tí wọ́n ta sàn àwọn adékùn bẹ̀rẹ̀. Kúnlé wọn lọ gbé kí
8,000 ló bá lọ rí. Ìwọ̀n tó jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé kò sí fẹ́. Wọ́n sọ̀rọ̀ wọ́n lẹ́ẹ̀kan. A friend, the director was your room, ló bá mi wá sí ìjọ Zion for the first time. Mo lọ gbé ní hotel ní Zion ní Zion. Ó lè tẹ̀lé mi. Mo fẹ́ ṣàṣeyọrí ìṣòro pé ó tẹ̀ ó náà ó láìpẹ́ Zion. You should know what it means to be a director with your room. Mo wá pàdé lọ́tò mi sí èkó hotel. Àwọn gbé G-class ẹ̀ tuntun. 2018 model, 72 million naira. Àwọn lọ sí àjọ̀dún ìgbà. Ó wá ń wo ọkọ̀ tí Zion ṣe. Láìpẹ́ láti wàásù bẹ̀rẹ̀ kí orí ẹ̀ yá sí. Ọmọ tó ń bá rẹ̀ bí ẹlẹ́mìí ṣe ń lọ kò fẹ́ lọ dédé ẹlẹ́mìí ṣàkóso báyìí. Ó kọ́ mọ Zion bẹ́ẹ̀ wọra. Wọ́n wá ní bọ̀bọ̀ kan tó máa bẹ̀ tó lọ bá lóye nù pé kó lọ gbà. Tí ìyẹn súnmọ́ bá ọkọ̀ mọ́ ìdí bá lọ́wọ́ ìmọ̀lọ́wọ́. Ẹ̀mí burúkú ní ìsìnkú yìí. Ó fi wọn lọ́wọ́ àwọn tí ẹ̀ tó jẹ́ ará àdúgbò ẹ̀. Ó dàbí kọ́ ọmọ báyìí ní Sinmalu, wọ́n fẹ́ gbà lọ. Àwọn tí ẹ̀ tó jẹ́ ọ̀dọ́ tó ẹ̀kọ́ méjì. Wọ́n ti tún fòun lẹ̀ nínú church láì ṣe baptist. Owó ẹ̀rọ tá a máa lò àṣà ìlọ́dún bàbá ẹ̀ wá. Máa yẹ wá wọ́n ní pé kí máa tó bá wọn sọ̀rọ̀ sábẹ́ church wọn láyé mi. If we can do that, tó bá ti fẹ́ yẹ ẹ̀ṣẹ̀ òwe ìwọ́n àti ọjọ́ kan bá lè dùn wọ́n wà jọ. That's how it happens. Gbàmí àwọn ajọ́kùnrin náà yà wà lórí bàálà lórí ẹgbẹ́ wa. Bóyá ń ṣàgbàdo bá ṣe tún ó ń bọ̀. Ó ń rẹ́rìn-ín pọ̀ ní. Ṣé bó ṣe wọlé pọ̀ yẹn? Àwọn kan ti tá ìtọ́jú wọn pé ibi ìtòkun kò síbi tó fẹ́ jòkó sí wọn nípa rẹ́rìn-ín. Lórí ìjòkó. If you excuse him to the point of what you want to say, you go má débi tó máa dé. Àwọn obìnrin náà ṣe àwọn àlékún tí a fẹ́ mú kúrò. Kíbọ̀dì gímìkì. Bàbá wa ní àwọn ọ̀rẹ́ ìka ló fẹ́ dúró báyìí. Ó ní ọjọ́ wa sílé ayé.
be behaving like strangers. If any, eléyìí sì a máa sọ ọkọ̀ méjì mọ́ra, it doesn't take anything out of us. That's the power of unity. Pàtó ọ̀rọ̀ fún Jésù. Kábíyèsí ẹ̀kú ìdìbò lẹ́yìn orí tí a fẹ́ kọ̀ yìí. Àmà ẹ máa fún wa ní ọ̀rọ̀ ìṣípàdé. Bá ti fún wa ní ọ̀rọ̀ ìṣípàdé yìí, wàá tún gba máìkrófóònù. Àwa máa pe àwọn tó kọ̀ bẹ́ẹ̀ bọ́ afẹ́fẹ́. Because we are here to share ideas. Tí nǹkan bá ní idea, you share it with your people. Wàá wò ó bóyá ó dá pátó bẹ́ẹ̀ àti ọ̀sẹ̀. Ṣé wọ́n pẹ́ bí church ṣe tóbi tó yìí nísìnyí? Because of the way and doctrine of Zion. Torí wọ́n ṣe náà owó tó yìí. Àní kékeré kọjá lè kọ́ síbẹ̀ tàbí pè ní children church. Because of our doctrine. But we must change it because àwọn ìwàásù tí a ń ṣe láàárín àwọn àgbààgbà kò ní bí ní àwọn ọmọdé olókèrè pé ìkọ́tà àwọn ọmọdé kò wá ṣe ní church ọkọ̀ ọmọ ẹgbẹ́ mi. And in other churches, there must be a small church for the children. Wọ́n máa wà bẹ̀ tó fẹ́ máa fi ọ̀rọ̀ náà máa kọ́ wọn láti kékeré. It's a point. Àti gbogbo ẹgbẹ́ ẹ̀ka bọ̀. As time goes on, tọ́ba fẹ́ máa sọ̀rọ̀. A máa introduce ara wa. Yeah. Now, the Zion Desert Group. Gbogbo yìí yàtọ̀ sí president ẹ̀gbọ́n àbọ̀ lọ́dọ̀ rẹ̀. All of you ẹ máa bọ̀. Zion Desert ẹ̀fọ́ aláṣọ ọbẹ̀. Èyí fẹ́ kọ́ orin tí a fi ṣí ìpàdé báyìí. Kò jẹ́ yín prefer it lórí kò ń ṣe àjọ látàrí ẹ̀wà síbí láyé náà. Abẹ́ náà ṣe àjọ tó ní ìrònú. Microphone kan ní who is leading? Like, comment, and share. And remember to subscribe to Ilaje TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you.